Kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ọ̀wọ́n tí ẹ̀ ń gbọ́ wa ní ìkànnì Jígí Alára. Ìkànnì tí kì í jẹ́ kí tí yín ó di sọ́run tó ń lọ yìí ní ìkànnì kẹrìnlélógún tó tàn mọ́lẹ̀ sí ìlú Ìbàdàn, ìlú Olúyọ̀lé, ìpínlẹ̀ Ọ̀yọ́. Lórí ìkànnì Jígí Alára, a kì í sọ ìtàn lásán, à ń gbé ogún àtọ̀run wá ró ni. À ń ròyìn bí akọni tó fẹsẹ̀ múlẹ̀ níbi tí a ti ń sọ àbọ̀ jíjẹ di àtúnbẹ̀rẹ̀ ayé pẹ̀lú ìmísí Odùduwà tó ṣàn láti inú ọkàn sínú gbólóhùn ẹnu wa. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì fún ìfẹ́ tí ẹ ní sí wa àti fún àtìlẹ́yìn yín. Ẹ ṣé púpọ̀ àlùyìn lọ́gọ̀ ẹnu. Orúkọ tèmi ni Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó. Ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹ̀ ní agbo ilé òṣèré. Ìbànújẹ́ ńlá ló dé bá gbogbo àwọn ẹgbẹ́ òṣèré Nollywood lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 12 oṣù karùn-ún ọdún 2026. Ìròyìn tí ó gborí ayélujára kan ní ti òṣèrékùnrin tí ó gbé ènìyàn mọ̀ sí Alex Ekubo. Alex jáde láyé ní ọmọ 40 ọdún lẹ́yìn ìgbà tí ó ti ń ìjàkadì pẹ̀lú àìsàn jẹjẹrẹ fún ìgbà pípẹ́. Alex Ekubo jẹ́ ọmọ bíbí ìlú Arochukwu ní ìpínlẹ̀ Abia. Ó kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ gíga yunifásítì ìlú Calabar níbi tí ó ti kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ òfin. Ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó lẹ́wà, ẹni tí ó mọ iṣẹ́ rẹ̀ níṣẹ́ nídìí eré ìtàgé. Ó bẹ̀rẹ̀ sí ń di olókìkí ní ọdún 2010 nígbà tí ó gba ipò kejì nínú ìdíje Mísítà Nàìjíríà. Lẹ́yìn èyí, ó ti kópa nínú àwọn fíìmù tí ó ju 100 lọ bí àpẹẹrẹ Blingy Lagosian, Afẹ́mifùnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Alex kò ń ṣe òṣèré lásán, ó ń gba ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ nítorí bí ó ṣe mọ iṣẹ́ rẹ̀ tó. Ní ọdún 2013, ó gba àmì ẹ̀yẹ gẹ́gẹ́ bí òṣèré tí ó ń ṣe ìrànlọ́wọ́ Best Supporting Actor. Bákan náà ni wọ́n fún un ní àmì ẹ̀yẹ Global Social Giving Actor ní ọdún 2021 nítorí bí ó ṣe ń ran àwọn aláìní lọ́wọ́. Àwọn ẹgbẹ́ rẹ̀ káàkiri àti àwọn ènìyàn ni wọ́n ń ṣe ọ̀fọ̀ rẹ̀ lórí ayélujára. Wọ́n sì sọ wípé àlàfo ńlá ni Alex fi sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni ó ń lọ ní orí ayélujára nípa ikú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ tí ń ṣiyèméjì nítorí pé wọn kò rí ìrírí yìí rí lórí ayélujára láti oṣù kejìlá ọdún 2024. Kò fi àpẹẹrẹ sílẹ̀, kò hàn síta pé bóyá ó la nǹkan kan kọjá. Ó jẹ́ ohun ìbànújẹ́ wípé irú ìràwọ̀ yìí kúrò láyé nígbà tí ó yẹ kí ó sì máa jẹ èrè iṣẹ́ rẹ̀. Òun ni wọ́n pè ní Johnny nínú orin Yẹmí Aládé. Ṣùgbọ́n lọ́wọ́ yìí, Johnny ti lọ. A wá bá àwọn ẹbí rẹ̀ kẹ́dùn àti àwọn olùfẹ́ rẹ̀ pẹ̀lú àwọn òṣèré Nollywood pé wọ́n kú àtẹ̀mọ́ra, pé Ọlọ́run á bá wa dáwọ́ ibi dúró. Ọlọ́run á sì tẹ Alex Ekubo sí afẹ́fẹ́ rere. Ẹ ṣé tí ẹ̀ ń gbọ́ wa ní ìkànnì Jígí Alára. Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.